Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa gbogbo ọmọ Yorùbá ọ̀dẹ̀ ọdún bí ṣàlàáfíà làbá gbogbo lé bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá nation ní ọ̀nà àbáyọ bẹ́ẹ̀ ni Yorùbá nation òun ló lè ṣe lọ́wọ́ yìí ọmọ Yorùbá ká máa jó ká máa yọ̀ ni o nítorí wípé Elédùmarè ti bẹ̀rẹ̀ sí ní gbọ́ ohùn wa bẹ́ẹ̀ ni Elédùmarè ti bẹ̀rẹ̀ sí ní gbọ́ igbe wa lọ́wọ́ yìí ẹ mọ̀ gbogbo ọmọ Yorùbá lápapọ̀ àti ní kí olúkálùkù wa ká fọwọ́sowọ́pọ̀ ká lè gba orílẹ̀-èdè Yorùbá ó ti ṣẹlẹ̀ báyìí Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní lo àwọn èèyàn tí àwọn ọ̀tá rò pé a ní pé àwọn èèyàn tí àwọn ọ̀tá ti ń lò tí wọ́n ń lò láti jẹ wá run nílẹ̀ Yorùbá Ọlọ́run tí wọ́n ń lò wọ́n sìn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kà kábíyèsí Elédùmarè wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kà lọ́wọ́ yìí gbogbo wa náà la mọ̀ Chief of Defence Staff Major General Christopher Musa ó ti wá jáde tán báyìí ọ̀gá àwọn sójà ni à ń sọ̀rọ̀ yìí o ó ti jáde tán ó ti ní in fact a lè máa bá lọ báyìí àbí a lè máa bá lọ báyìí ká tó wí ká tó fọ̀ wá ní ìwọ ló ṣiṣẹ́ ibi iṣẹ́ ìwọ ló ṣiṣẹ́ ibi iṣẹ́ ó ní nǹkan tó túbọ̀ ń fà á tí àwọn agbésùmọ̀mí tó fi ń wọlé tán wá bá wa tán wọ Nàìjíríà bó ṣe wọ́n pé nǹkan tó fà á òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olórí wa àwọn gangan ni wọ́n dá wàhálà ilẹ̀ àwọn ni wọ́n dá gbogbo yánpọnyánrin àwọn ló ń dá sílẹ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ ó ní pé gbogbo bọ́dà wa láti bọ́dà tí ó so Nàìjíríà pọ̀ mọ́ Niger bọ́dà ní ṣíṣílẹ̀ ló wà kí odidi Chief of Defence Staff kó máa jáde tán ó ti tú wọn láṣìírí wọn ò fẹ́ pa bẹ̀yẹn wọn ò fẹ́ dé bẹ̀yẹn ni bẹ́ẹ̀ ni ó ní pé bọ́dà wa wà ní ṣíṣí ibi tí àwọn agbésùmọ̀mí yìí tí wọ́n ń gbà wọlé rèé ó ti pariwo síta pé égbọ́mọ̀lú àwa ti sọ tiwa o kí ìjọba bá ti mọ̀ wípé àwọn ò fẹ́ kírú nǹkan báyìí máa ṣẹlẹ̀ nítorí gbogbo àwọn tó ń wọlé tọ̀ wá wáyé tó wá ń kílèmù ilẹ̀ tí kò ń ṣe tiwọn ibẹ̀ yẹn ni wọ́n ń gbà wọlé bẹ́ẹ̀ ni nǹkan tí General Christopher Musa tó sọ rèé ìyẹn Chief of Defence Staff ó ní bẹ́ẹ̀ ló gbà wọlé ó ní pé òun máa rọ ìjọba pé kí wọ́n ṣe fẹ́ǹsì in fact kí wọ́n fẹ́ǹsì ibẹ̀ yẹn pa nítorí pé ojoojúmọ́ ni àwọn agbésùmọ̀mí ojoojúmọ́ ni wọ́n ń gba ibẹ̀ yẹn wọlé ó ní kán fẹ́ǹsì gbogbo ibẹ̀ yẹn pa so that àwọn èèyàn burúkú yìí àwọn apànìyàn yìí wọn ò ní máa gba ibẹ̀ yẹn wọlé mọ́ ọ̀rọ̀ rẹ o ṣẹ́yìn náà ti gbọ́ ilé gbogbo ọmọ Yorùbá nǹkan tí ó sọ rèé ṣùgbọ́n àwa náà ti ń pariwo látijọ́ yìí ṣùgbọ́n ó ti pẹ́ tí bọ́dà yẹn ti wà ń bẹ̀ ó ti pẹ́ tí wọ́n ti ní kán ti bọ́dà yìí pa kí ló tán ṣe sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rán ní pé Buhari ló sílẹ̀ ńgbà yẹn ó mọ̀ọ́mọ̀ sílẹ̀ káwọn èèyàn tiẹ̀ kán lè máa gbàbẹ̀ wọlé nítorí àwọn eruku tí wọ́n ń lò rèé kán rò tí wọ́n fi ń ba gbogbo nǹkan jẹ́ nílùú ṣùgbọ́n Elédùmarè ti bẹ̀rẹ̀ sí ní gbọ́ ohùn wa báyìí ó ti bẹ̀rẹ̀ sí ní lo àwọn tó yẹ kó lò kán máa kà wọ́n ń kà ní nítorí pé kò ṣojú lásán náà ìtẹ́ mo ṣe ń pariwo pé gbogbo ọmọ Yorùbá àdúrà náà á nídìí àdúrà bí ọ̀rọ̀ yìí ṣe ń lọ yìí nítorí pé àwọn ará bíi wọ́n ń ṣẹran rírọ̀ ní báyìí ó ti fọhùn ó ní wọ́n kí ìjọba kí wọ́n fẹ́ǹsì ibẹ̀ yẹn tán bá ti lè fẹ́ǹsì gbogbo ibẹ̀ kán blọ́ọ̀kì káwọn agbésùmọ̀mí kán má bàa lè máa wọlé ṣùgbọ́n àwọn kan wá ní pé tán bá fẹ́ǹsì ẹ̀ṣẹ̀ ṣúọ̀ pé àwọn agbésùmọ̀mí wọn ní wó fẹ́ǹsì yìí báyìí ṣé wọn ní wó fẹ́ǹsì nǹkan tí wọ́n máa sọ ni pé tán bá ti lè fẹ́ǹsì wọ́n jẹ́ kí àwọn sójà kí wọ́n kàn máa gáàdì ibẹ̀ yẹn anybody tó bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ kàn yẹn pa àfi kí Elédùmarè gbà wá náà ni àwọn kan ti ní pé
eléyìí tí chief of defence staff sọ yìí ẹ sure pé ó tiẹ̀ ti ọkàn ẹ̀ gan wá. Àwọn kan ní pé at least ó tiẹ̀ gbìyànjú tó sọ jáde. Àwọn kan dẹ̀ jẹ́ ká mọ̀ wípé eléyìí tó ti sọ jáde báyìí ṣé àwọn ìjọba tó máa tẹ́tí sí nǹkan tẹ́ máa rí ń sìn ní pé wọ́n máa ní pé kí wọ́n lè dànù ọ̀kan ó ti yé yín ẹ̀kan gbàṣẹ́ lọ́wọ́ ẹ̀kan fẹ́ lómi ìṣẹ́lẹ̀ àbí pé eléyìí ò fẹ́ cooperate mọ́. Nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú yẹn nìyẹn, ṣùgbọ́n àwa náà la máa gbára wa. Ẹ̀yin ọmọ Yorùbá, bí wọ́n fẹ́ o bí wọ́n kọ̀, orílẹ̀-èdè Yorùbá òun ni ọ̀nà àbáyọ. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ sẹ́ Yorùbá nation òun ló lè ṣe. Ìdí ta fi ní kí gbogbo wa máa pariwo rèé. There is nothing like one Nigeria. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni tàn yín jẹ. Gbogbo bọ́n ṣe ń wọlé lọ́tùn tó ń wọlé lósì. Ṣé ìlú tó jẹ́ pé ó ní ọba tó ní ìjòyè, ṣé àwọn olórí wa ṣé wọ́n fẹ́ ní pé àwọn ò mọ ibi tí wọ́n lè wá wọn sí ni? Àwọn kan tẹ̀ jáde pé chief of defence staff gbogbo nǹkan tó tẹ̀ ń sọ lẹ́nu yìí ṣé ó dùn lẹ́nu ẹ ṣá? Pẹ̀lú bí gbogbo ẹ ṣe ń lọ, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Benue at least ó yẹ kó tẹ̀ fi yẹn jáde kó tẹ̀ fi shine ká lè mọ̀ pé òun ṣiṣẹ́. Ṣó fẹ́ sọ fún wa wípé àwọn agbésùnmọ̀mí tán wà yìí wọ́n pọ̀ ju Nàìjíríà àmì lọ ni? Àbí ṣé wọ́n fẹ́ mọ ilé ju ohun tó ní ilé lọ ni? Tí ẹ bá fẹ́ ṣiṣẹ́ a mọ̀ pé máa ṣiṣẹ́, gbọ́ kí ló wá ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀ nílùú yìí? Ẹ kúkú pín orílẹ̀-èdè kólúkálukú máa lọ́nlọ̀ ẹ̀, ṣebí nǹkan tá à ń pariwo fún rèé. Ètè pín orílẹ̀-èdè yìí o, kí olúkálukú wa ká máa lọ́nlọ̀ wa. Láìpẹ́ lọ ní pé Sultan Sokoto náà òun náà jáde, ó bá wọn títí Benue, ó ń bá wọn kẹ́dùn. Àwọn èèyàn rẹ́rìn pé ó máa ṣe o. Àṣòótọ́ ni òwe Yorùbá tó ní ẹni mọni ní í ṣe ni. Ṣé ń gbọ́ṣẹ́? Àwọn tí wọ́n ń ṣe wáre o, àwọn náà tí wọ́n shed crocodile tears. Wọ́n wá fi wá rẹ́rìn pé Ọlọ́run ti mú wọn. Ọlọ́run ti mú wọn. Láìpẹ́ náà ni ìtó jáde nínú wọn tó pariwo pé tó kìlọ̀ fún very dark man pé kí very dark man ṣọ́ra o, pé nígbà táwọn ti Benue tí wọ́n lé àwọn kúrò ní ìlú wọn, pé ṣé very dark man mọ bóyá ń lọ. Bọ̀bọ́ tó jáde tán lánàá yẹn tó sọ oríṣiríṣi ọ̀rọ̀ pé páwọn ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni ìtẹ́rẹ́ra rí yẹn pé kékeré ni o. Bá ṣe ń sọ̀rọ̀ lénìí Ọlọ́run ti wá mú tó ti bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀. Ó ní pé torí Ọlọ́run pé kí very dark man dáríjì òun, pé òun kàn wá view ni o, òun fẹ́ blow ni o. Ṣé irú nǹkan tó fi ń blow rèé? Ṣé irú nǹkan báyìí ni èèyàn fi ń blow? Àwọn kan dẹ̀ ti ń believe àwọn kan ń believe lẹ́ni tó jẹ́ pé àwọn ọ̀gá wọ́n ti sọ pé ó ti bẹ́. Ọlọ́run máa bẹ̀rẹ̀ sí ní máa mú wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni wọ́n ní mọ̀gbà tán máa bẹ́ jáde. Àṣírí wọn ti tú kí wọ́n wá jáde báyìí kí wọ́n wá ṣe nǹkan tó yẹ kó ṣe, nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ, nǹkan tá à ń expect ń sìn rèé. Kò ń ṣe gbogbo ìtàn sọ yẹn. Ìwọ wá jáde o wá ń tanra ẹ̀ pé torí o fẹ́ blow ni, tiktoker ni o kàn fẹ́ blow. Ta ló ń tanra wọn? Wọ́n ní èèyàn tan rẹ̀ bí ìyá ìbejì. Irọ́ ni gbogbo ẹ̀. Àwọn kan ti wá ń believe pé aṣọ náà pé ó fẹ́ blow ni. Kò blow kankan. Bẹ́ẹ̀ ni ẹni yìí ò blow, ó ti ṣe mistake. Nǹkan tí ó ti wà ńlẹ̀ kò mọ̀gbà tó jábọ́. Ẹ̀mí mímọ́ ló push tó fi jẹ́wọ́, tó fi kà lọ́wọ́ yìí kí àwọn ìjọba tó bá mọ̀ wípé àwọn fẹ́ really ní ìfẹ́ àwọn ọmọ ìlú, kí wọ́n jáde tán kí wọ́n lọ gbé wọn, kán wá tọ́jú ẹ̀ dáadáa. Àṣírí wá tú. Ibi tí gbogbo kíní ti ń bọ̀ Ọlọ́run ti fi hàn wá. Àwọn olórí wa ni wọ́n fẹ́ ṣiṣẹ́ wọn bí iṣẹ́. Ìdí rèé tí a fi ń pa pé gbogbo ọmọ Yorùbá ẹ má tẹ́tí sí wọn. Ẹ má tẹ́tí sí wọn. No going back náà ṣe ni. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Professor Banji Akintoye the emeritus, bàbá máa ní pé ó ti dé góńgó. Bẹ́ẹ̀ dẹ̀ ni ó ti dé góńgó. Wọ́n ti tì wá kan ògiri lọ́wọ́ yìí. Ẹ má dá wọn lóhùn. Ìbò 2027 òun ni wọ́n fi ọgbọ́n tí wọ́n fi ń wá èrò tó máa dìbò fún wọn. Ẹ̀yin ọmọ Yorùbá lọ́wọ́ yìí ẹ dúró tán.
a jáde a dìbò fún anybody. Yorùbá nation òun la fẹ́, nítorí pé Yorùbá nation òun náà ni ọ̀nà àbáyọ. Àfi kí Elédùmarè gbà wá. Bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn wa, a ní rí jù báyìí lọ lórí eléyìí. A ó máa bẹ̀ o, ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwó. Ẹni tó bá ní a máa bọ̀ òun là ní dé bá. Kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.